èmi ọmọ yín náà ni Rotimi Ajanaku tó jẹ́ olùjíde fún ipò federal rep ní Ìbàdàn North West South Federal Constituency nínú ẹgbẹ́ Accord. Ẹ káàbọ̀ sórí ètò bó ṣe ń lọ. Honorable Rotimi Ajanaku wọ́n ti wà nínú ètò òṣèlú, wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọjọ́ ti pẹ́, wọ́n ti ń kópa láti díje dupò láti 2011 nínú ẹgbẹ́ òṣèlú PDP. Nígbà tó di 2015 wọ́n gbìyànjú láti ṣojú ẹkùn ìdìbò wọn nílẹ̀gbìmọ̀ aṣòfin àpapọ̀ kejì, léyìí tó yẹ pé àwọn Honorable Saheed Fìjàbí wọ́n jọ kópa nù primary, ṣùgbọ́n Honorable Saheed Fìjàbí ló já mọ́ lọ́wọ́. Nígbà yẹn wọn ò rẹ̀wẹ̀sì, wọ́n tẹ̀síwájú. Ní 2019 bákan náà wọ́n tún gbìyànjú láti ṣojú ẹkùn ìdìbò yìí. Àwọn àti àwọn tí wọ́n jọ fìfẹ́ hàn láti díje ńgbà náà ó tún já mọ́ Honorable Saheed Fìjàbí lọ́wọ́. Ẹ jẹ́ kí n béèrè báyìí gẹ́gẹ́ bí ìbéèrè àkọ́kọ́ mi fún yín láàárọ̀ yìí. Ṣé ẹ lérò pé ní 2023 ìgbà ọ̀tun ni ẹ̀yin ló kàn tó rẹ́yìn àti Fìjàbí kan náà ẹjọ́ tó kópa nù primary ó tún já mọ́ Fìjàbí lọ́wọ́? Báwo ló ṣe jẹ́? Ẹ ṣé olóòtú, ẹ jẹ́ n tàn mọ́lẹ̀ sáwọn kankan fún yín. Èmi àti Honorable Fìjàbí ò jọ contest primary ní 2011 bí a ní 2015 náà. 2015 mo tiẹ̀ ti mú bẹ̀rẹ̀. 2018 ló pàápọ̀ pé àjọ máa kọ́kọ́ jọ díje fún primary election. Ní 2011 gẹ́gẹ́ bí ẹgbẹ́ progressive àwọn àgbẹ̀gbẹ́ lè pè yín jókòó kan bá yín sọ̀rọ̀ kátó ibi táwọn àgbẹ̀gbẹ́ bá dẹ̀ ní kan lọ la gbọ́dọ̀ tẹ̀lé. So ní 2011 a dìbò, mi ò bá Honorable Saheed Fìjàbí dìbò, àwọn ẹgbẹ́ ló yan Honorable Saheed Fìjàbí kó lọ ṣojú wa nígbà tájọ wà nínú ẹgbẹ́ yẹn. Ní 2015 late governor of Oyo State late Abiola Ajimobi àwọn ló tún pè mí jókòó lẹ́lẹ́kejì pé wà fún mi lélẹ́yìn ni ẹgbẹ́ ló fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, àgbàgbẹ́ ló fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, ká jẹ́ kí Honorable Saheed Fìjàbí lọ ṣe ẹlẹ́ẹ̀kejì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn níjọ́ náà kọ́ ló bá mi fọ̀rùn kẹ́ wọn pé kò ṣáà nínú fẹ́ wá ṣe ẹlẹ́ẹ̀kẹta. Ẹ mo sọ fún yín ní ẹgbẹ́ progressive nǹkan kan wà nípa wa, à ń fẹ́ kí nǹkan dàrú, a máa ń tò ní. Èmi nígbà pé bó ṣe tọ́ ni àwọn ẹgbẹ́gbẹ́ ṣe tò, mo dẹ̀ gbà bẹ́ẹ̀. Ní 2018 tó jẹ́ lẹ́ẹ̀kẹta ni mo ní rárá ẹ jẹ́ ká tiẹ̀ jọ figagbága káwò bí kọ́nùkálùkù tiẹ̀ mọ bóun ṣe tó nínú ọ̀rọ̀ òṣèlú tí ò dẹ̀ ní pé bí àní wọn ní nǹkan tá a bá sọ fún yín à á sọ pẹ̀lú ẹ̀rí ni. Mo na Honorable Saheed Fìjàbí nínú ètò ìdìbò abẹ́lé tá a ṣe ní 2018 kó tó di pé wọ́n yí ni kọ́tọ́ ẹgbẹ́ wa kúrò nínú ẹgbẹ́ nìyẹn torí ẹgbẹ́ tó bá ti di pé ẹgbẹ́ yẹn ò ṣe progressive mọ́ ìgbàgbọ́ mi ní lákọ̀ọ́kọ́ torí nígbà tá a competitions Abuja pẹ̀lú enough evidence tá a fún wọn Abuja ò take necessary step. So nígbà tí adẹ̀rípò rí bẹ́ẹ̀ láyọ̀rọ̀ afẹ́gbẹ́lẹ̀ fún pé nígbà tẹ́gbẹ́ yóò ṣe progressive mọ́ ẹ jẹ́ ká wá bí gbà kìdẹ́ ṣèmi nìkan ló ṣẹlẹ̀ sínú ẹgbẹ́ ńgbà yẹn. Ní 2011 tẹ̀sán yẹn náà APC mo wà, mi ṣe PDP rí. Mi ṣe PDP rí. Ẹ ṣe rí. So nǹkan tó yẹ ká kúrò ní ẹgbẹ́ ní 2018 nìyẹn tí mo fi lọ join ní ẹgbẹ́ Baba Ládọjà nígbà yẹn. So nígbà tá a dẹ̀ tún yanjú ọ̀rọ̀ àjọ padà wá ìtẹ́ ń sọ lọ́wọ́ ó ń yà mí lẹ́nu pé ní Honorable Saheed Fìjàbí ń dìbò. Èmi ò mọ̀ pé APC ní candidate. Ṣé lọ́wọ́ báyìí? Mi mọ̀, ó yà mí lẹ́nu ẹnu yín mo ti ń gbọ́ báyìí pé wọ́n ní candidate. Ẹ ṣe á mọ̀. Ẹni tẹ́ ẹjọ́ dùn tó gba tíkẹ́ẹ̀tì. Ó àjọ dùn kankan a dìbò abẹ́lé ní primary APC ní Ìbàdàn North West South West. Èwo? Ní ìtò ló 2022 ta wà nù ẹ̀. A dìbò. Ó dẹ̀ yà mí lẹ́nu táyà kì bá morúkọ Honorable Saheed Fìjàbí jáde ìbéèrè pọ̀ gan tá a béèrè lọ́wọ́. Ṣé ẹ ti lọ ilé ẹjọ́? Èmi ti kúrò nínú ẹgbẹ́ wọn o, òfin fàyè gbà mí. Èmi ti kúrò nínú ẹgbẹ́ wọn, òfin fàyè gbà mí láti gbé wọn lọ ilé ẹjọ́. Ṣùgbọ́n àwa béèrè lọ́wọ́ INEC tó bá tásìkò, ẹ jẹ́ ká máa báyà. Ẹ béèrè lọ́wọ́ INEC bẹ́ẹ̀ sílẹ̀ lọ ilé ẹjọ́ òfin fàyè gbà yín. Ó yẹ kẹ́ ẹ béèrè mo ti lọ nìyẹn. Ara kò lè lọ bẹ́ẹ̀. Àṣà tó wà ń gbòòrò ní ìsinmi kó ti lọ. Ó kó ti lọ. Ẹ wá láwọn kan mi ò ní lọ bẹ́ẹ̀. Torí a ní document INEC sọ pé inconclusive. A ní lọ́wọ́. Ká bá rí pé INEC tó ní inconclusive yẹn á tún wá gbé pé
olùjíde wà ń bẹ̀ ọ̀dà ẹja fi yẹn lẹ̀ tí wàá tásìkò àmọ́ àyànjú ẹ̀. ká fi yẹn lẹ̀ báyìí ètò ìdìbò ń súnmọ́lé báyìí tá a bá wò ó bó tiẹ̀ jẹ́ pé ẹlẹ́ẹ̀mọ̀ pé Honourable Saheed Fìjàbí ń díje bẹ́ẹ̀ bá mọ̀ tiwọn nínú APC ẹ ṣàmọ̀ ti PDP ìyẹn Honourable Adédèjì Stanley Ọlájídé odidi ọmọ wọn ń dìbò àti pé ẹ̀yin gan nísàn ẹ̀kíní kẹ́bẹ̀ ẹ̀kejì kẹ́bẹ̀ ẹ̀kẹta náà ẹ̀ tí ẹ̀ sinmi ẹ̀ jókòó ẹ̀ rẹpẹtì ẹ̀ sì tún lẹ́ẹ̀ lọ ni kí gan ló ń tìyín dé kán tẹ́ ẹ fi wò pé àfi lákẹ́ sójú ẹkùn ìdìbò tiyín ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ kejì. ẹ ṣe olóòtú ṣe rí ó máa ń jásí pé nǹkan tẹ́ bá ti nífẹ̀ẹ́ lọ́kàn ìfẹ́ yẹn ò ní ṣaláì máa fi ara hàn ìfẹ́ ìlú Ìbàdàn tá a wà yìí ó jẹ́ ara nǹkan tó wà ní òkun àyà tèmi àwọn tí mo rẹ̀ lọ ṣe aṣojú ìlú yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè mú wálé tó dà yẹn pé ó ṣe mẹ́hẹ̀ tèmi dẹ̀ nígbàgbọ́ pé lásìkò tèmi bá lọ ṣe nítorí lásìkò tèmi á ṣe ni mo wà 2023 ẹbí ọ̀rọ̀ àwọn ọ̀gá wa kan lóṣèlú wọ́n ní èmi ló kàn torí èlé mi ló kàn. ẹ̀yin ló kàn báyìí ní Ìbàdàn north west south west bẹ́ẹ̀ ni. bó ló ṣe kàn yín. aráàlú mọ ibi tó ń lọ aráàlú adé dìbò síbi tó tọ́ tó yẹ àti rí gbogbo àwọn tó ṣe bóyá wọ́n ṣe é dá o bóyá wọ́n ò ṣe é dá o aráàlú la jọ́ọ̀jì yẹ ṣó ti yẹ yín èmi mọ̀ pé lásìkò tèmi máa ṣe yìí wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ ń rere tó ju tá a ti fojú rí ní ẹkùn ìdìbò north west south west yìí lábẹ́rẹ̀ sí ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni. ó dá yín lójú. ó dá mi lójú bí àdá. àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní 2019. bẹ́ẹ̀. ẹ rí i pé mo ṣáà ń tẹnu mọ́ Fìjàbí ó jọ pé ṣé dúkù tó wà láàrin ti lọ ó ti tán. olóòtú tẹ bá gbà mí láàyè ní promote nǹkan tí ó sì kò dé ṣe rí òṣèlú là ń ṣe aráàlú dẹ̀gọ̀ ẹ̀yin kan tẹ́ jókòó lóòtú láì rojọ́ fún yẹn mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. ilé ọmọ tó ṣẹlẹ̀ mọ́ mọ́ ọlọ́pàá gbé yín. ọlọ́pàá ò gbé mi wọ́n invite mi ni. wọ́n invite yín ni. ọ̀tọ̀ ní kọ́lọ́pàá gbé yàn. gẹ́gẹ́ bí ọmọ ìlú rere tọ́lọ́pàá bá invite yín tó bá kí n ṣọ̀daràn wá lọ yọjú sí wọn ni. mo lọ yọjú sí wọn ni. kádẹ̀ dúpẹ́ lọ́wọ́ area commander tó wà ń bẹ̀ ń gbà yẹn àwọn ọlọ́pàá nìyẹn tó ṣe fi yin ọlọ́pàá kò fi gbé ẹnìkan o ó dẹ̀ charge matter yẹn sí court tó nígbà tán rojọ́ tíyàn ní wọ́n fẹ́ pa ẹ́ tó ní ẹni tó fẹ́ pa ẹ́ mú bọ́n dání báyìí bó dẹ̀ ṣe rí wá yìnbọn sókè ó dàbí ọ̀rọ̀ sójà kan tó wá ni ìyẹn ni ó ní ọkùnrin yẹn fẹ́ pa ẹ́ ó dẹ̀ mú bọ́n lọ́wọ́ ìwọ tó dẹ̀ fẹ́ pa níwájú ẹ ó tún wá yìnbọn yẹn sókè má parọ́ fún mi nà ó à ń ṣòpò nílùú yìí nà ó tó bá fẹ́ pa ẹ́ tí bọ́n ti wà lọ́wọ́ tó dẹ̀ rí wọ́n tó fẹ́ pa báyìí ó jẹ́ kúkú pa ẹ́ ní ká mọ̀ pé kéèsì mọ́dà là ń fèsì míwàá àwọn bọ́ìsì mi tó arrest níjọ́ yẹn náà àwọn òrọ́kùnrin ìjà láàrin àwọn ọmọ tó ń tẹ̀lé wa tí ó tàdé mọ́ pé kì í ṣe nǹkan tá a lè wá kù òun ló ṣẹlẹ̀ tá a dẹ̀ lè pè wọ́n tá a lè yanjú ẹ̀yin wá ti torí ọ̀rọ̀ òṣèlú ẹ sọ di bí ogun a dẹ̀ lọ kóòtù torí àwa mọ̀ pé a ṣe nǹkan tí ò dáa ṣùgbọ́n àrà wọn nílé ẹjọ́ títí tá a fi parí ẹjọ́ yìí náà. ẹ rí wọn rárá. àrí wọn ọ̀dílé ẹjọ́ tá a fi parí ẹjọ́ yìí. bẹ́ẹ̀ ni. ẹ̀rọ ṣèṣe pẹ́rù yín ń bà wọ́n. èmi ò wá mọ̀ o. sẹ́yìn burú ni. èmi ò burú o. olórí ẹbí mi lẹ́ rí èmi mo jókòó síwájú yín ọmọ jẹ́jẹ́ ni mí ẹ gbọ́jà mi rí èmi olótùṣe gbọ́jà mi. èmi ò mọ ibi tẹ́ ẹ máa ń rìn sí. Ìbàdàn náà lájọ ń rìn sí lóòtú. ok ẹ já wò báyìí ká fi ìyẹn lẹ̀ ẹ já lọ sójú ọ̀rọ̀ gan-an nígbà tí mo bẹ̀rẹ̀ mo ní pé ẹni tí ó daṣọ fún ni ó yẹ ká wo tọrùn ẹ̀ olùníṣòwò nìyí ẹ dẹ̀ ti ṣe àṣeyè tálákànṣepọ̀ nídìí iṣẹ́ òòjọ́ yín lẹ́kajẹ̀ka tá a bá wo hospitality business pé à ní àwọn ilé ìtura ẹni tó pọ̀ ẹ sì ń ṣe dáadáa ń bẹ̀ tá a bá wo oil and gas bákan náà àti àwọn agbọ̀n míì kí ni dandan oko láti ṣòṣèlú ọlọ́run ti dá yín pé. ṣe rí ta bá rò bẹ́ẹ̀ yẹn ǹjẹ́ tí gbogbo àwọn oníṣòwò àbáwọn alágbára ìlú tán bá wà nípò pé ọlọ́run ti dá mi pé tàráàlú ò kàn mí ǹjẹ́ olúwa lọ síwájú kò ní lọ wájú ó dàbí pé bí ìwà ìmọ̀tara ẹni nìkan láfẹ̀ẹ́ bọ́ sí wọn tó bá mọ̀ pé ṣe rí ọ̀rọ̀ òṣèlú láti ṣẹ́jú àwọn èèyàn wa ó ní ṣe pẹ̀lú pé mo mọ nǹkan tí mo mọ bí bàtà ti ń ta àwọn èèyàn mi lẹ́sẹ̀ mo dẹ̀ fẹ́ lọ ṣaṣojú wọn ìyẹn yàtọ̀ sí pé ó dálé iṣẹ́ lẹ̀ ó gba àwọn èèyàn sẹ́nu iṣẹ́ tó bá ní mo ti dálé iṣẹ́ lẹ̀ lónìí mi ti yó jẹ́ lọ fẹ̀yìntì ń lé mi kí n máa jẹ ẹ rí pé lóyún tó bá lè ronú bẹ́ẹ̀ bí ọ̀tá àlù lèmi máa ríyàn bẹ́ẹ̀ sí èmi ò dẹ̀ kí n ṣọ̀tá àlù ní gbogbo ọ̀nà tẹ́mi bá mọ̀ pé mo lè fi contribute tí màá fi gbèlú mi Nàìjíríà sókè ní gbogbo ìgbà lèmi máa ń fẹ́ lọ́wọ́ sí. ìdí nìyẹn àwọn ètò lẹ ní
àti pé ẹkùn ìdìbò yín tẹ́ ẹ bá wò ẹ́ rí pé ó kẹjú díẹ̀ odidi bí ìjọba àbílẹ̀ mẹ́rin Ìbàdàn North West Ìbàdàn South West ẹ wo bó ṣe pọ̀ tó jẹ́ ọ̀ràn mo mọ̀ pé ẹ ti mọ àwọn ibi tí bàtà ti ń ta òyìn lẹ́sẹ̀ lẹ́kùn ìdìbò yín kí sì làwọn ètò tẹ́ ẹ péyamọ́lẹ̀ látàrí ìwádìí tẹ́ ẹ ti ṣe ohun tẹ́ ẹ ti mọ̀ pé àwọn nǹkan ti ń jẹ wọ́n yá rèé tẹ́ ẹ fi fẹ́ fi ilẹ̀ fódìdí ọmọ kó tẹ̀ wájú kó náà tún ṣe sáà kejì ní ẹkùn ìdìbò yìí. ẹ ṣe olóòtú ṣe rí kámúdì ẹnu ẹ máa mú ní ibi ètò ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ àti òwò ìjẹmúnú mẹ́ta yẹn kí n má gbà yín ní àkókò ṣé tá a bá ní ká máa kà lọ àfi tá a bá kẹ́ máa fún wa ní bíi wákàtí bíi 4 káfíjọ jókòó tì báyìí. ibi abábadé náà ni. Olúwa ṣe o ṣe níbi ètò ẹ̀kọ́ ṣe rí ó dáa ó dẹ̀ rọrùn láti ṣe ìjọba lórí àwọn èèyàn ló tí wọ́n bá ní ìmọ̀ ṣe rí láti ṣèjọba lórí ẹni tí ò nímọ̀ ẹ gbà tíjọba ti ń pariwo cashless nsìn ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ṣì ń ṣe cash transaction ṣe wọn pé kì í ṣe pẹ́ lómi kò yẹ lómi tẹ bá wẹ lómi app wà lọ́wọ́ ẹ báyìí tó lè fi wo balance ẹ ní báńkì ṣùgbọ́n àwọn kan ṣe lọ́nu ilé owó pé ẹ jọba wo iye tó wò mí kù ń bẹ̀ yẹn à ní wọn ò lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n kan tún ní sí i ó ní ètò ẹ̀kọ́ ṣe jẹ́ lára nǹkan tó jẹ́ èmi lógún tí mo dẹ̀ ń sọ tí mo dẹ̀ ń tẹnu mọ́ mi dẹ̀ ṣèlérí asán òun ni pé lásìkò tèmi á jẹ́ lára àwọn nǹkan tí màá mú lọ́kùnkúndùn ní irú Ìbàdàn South West North West ń sìn láti bí 2014 ni mo ti ní record mi ti ní updated record bọ̀ máa ní láìpẹ́ fún gbogbo iléèwé ìjọba primary àti secondary school tó wà ní ẹkùn ìdìbò mi tí mo dẹ̀ ní idea through àwọn Ministry of Education iye ọmọ tó ń lọ léèwé ń bẹ̀ táàdẹ̀ tí wò pé kí la lè ṣe kábẹ̀ láti bí ìrànwọ́ pé òkè bó jẹ́ exercise book àti ìwé láti ẹ̀kọ́ ń pín láti ràn wọ́n lọ́wọ́ àti àwọn ìwé kíkà díẹ̀díẹ̀ dẹnu táwọn tó ń ṣe ètò ìdánwò láti lọ síbi gíga sí ìyẹn ní JAMB àti ibi WAEC NECO àti wò pé a lè ṣe láti fún wọn láǹfààní láti rí pé ọ̀fẹ́ ló bọ́ sí ní ẹkùn ìdìbò mi ni mò ń sọ kì í ṣe ní Ọ̀yọ́ state ní ẹkùn ìdìbò mi pé ọ̀fẹ́ ló bọ́ sí pé tá a bá represent consensus allowance wà náà inú consensus allowance a lè yọ owó tó lè ra